Africa Content TV. Gbogbo ike ẹ̀jẹ̀ kójú ọba síwájú. Lójú ti wà lọ́jídé ọmọ Sanwó-Olú. Lagos State pẹ̀lú Nàìjíríà gbogbo ní Kogi. Ilé-ìdè o, ilé-ìdè o, ọmọ Nàìjíríà ní ìrìnàjò. Ilé-ìdè ọmọ Nàìjíríà ní ìrìnàjò. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ pẹ́ mọ́ ẹmọ́ olóko jẹ wọ́n pa Akíntọ́lá Akíntọ́lá òkú wọ́n
ní ṣàṣàjáde ọmọ báyìí ṣẹ̀kùn lérè òjòjò lókè ajagun lólòkè ọ̀run ó bá ṣe pé tí yẹ ọba kárí lọ wí àkọ́bí agbèrò ní fún fọwọ́ àwọn kan ti ṣe ìdèmí bá gbé àgbẹ̀tì ló máa ń gbé ayọ̀ ti wà ọ̀rẹ́ òwúrẹ́ ọlọ́run dákun máa pàtàkì lẹ́yìn gbogbo wa. ọlọ́run dákun máa pàtàkì lẹ́yìn gbogbo wa. ọlọ́run dákun máa pàtàkì lẹ́yìn gbogbo wa. mo gbìyànjú sáwọ́ sí mo má ti jẹun àmọ́bí alágbára mẹ́ta lẹ̀ ń wọ̀nyí. agbára gbogbo lè yóò gbà agbára bá bẹ́ẹ̀ ni àwọn lọ́wọ́ agbára ẹ̀sìn àbíọ́lá bẹ́ẹ̀ bá lára ìwà nígbà òun ló gbé ẹ̀rọ àlákọ̀ọ́bí. Ṣàkóso. Ẹyin gíríkì. Káàjọ papọ̀ láti kékeré ọlọ́pàá náà ṣoṣo. Ẹ̀kú ẹ̀dúrótì. Kábíyèsí onídàjì. Oníwọ̀nù. Ajíjọlá. Adéjọlá. Dọ́kítọ̀ ní. Bádéwọ̀lú. Tẹ̀lé ọ̀gbẹ́. Gbogbo ilé ẹ̀kú àdúrótì. Elépo ní kí n dúpẹ́. Elépo lóore. Àyè wá sí ìwà ara wa ni. Gbogbo yín pátápátá ẹ̀mí sunkún lórí ọ̀pọ̀. Ìlúkù nínú ọ̀rọ̀ ìjìnà. Ṣùgbọ́rájí. Àsìkò ti tó báyìí. Rájí. Olúwájú nílé òníjọ lára ìwọlé ilé ìlọ́lọ́ lọ́kùn bá. Ṣọlá Ikò. Lukman Masha. Àlàbà Àkàrà Martins. Wọ́n ní kò mẹ́rin. Bàbá àjọba. Ṣáàkiri ọba ní máa ń ṣàkóso. Wọ́n ní mo bá ṣàkàní àkọ́kẹ́ ọkọ̀ lẹ́kúndé. Lukman Adeniyo. Ọkọ̀ ìyá àti ìjọba bí sí. Olówó sílẹ̀ fọ́ọ̀mù ọjọ́lá àpáṣà. Bébí bọ ìbàlẹ̀ èkúté, ó sàbà sérò. Àyè kí máa tẹ́lẹ̀ fún ọ. Ọlọ́run
súnmọ́ mi náà ṣubú. Gbogbo ẹ̀yin èrò tẹ́ ń bẹ níkàlẹ̀ ọkùnrin tóbi ní wá o. Wọ́n kọ àlálà síbù. Olówó méjì. Wọ́n ní kí gbogbo wa máa kó àdéhùn elépo. Elépo ń fọ́mọ, ó ń fàyà fọ́mọ. Orí gbàgbọ́ sàárè gbogbo ọmọ. Ajé ń wá mi wá, owó ń wá mi wá, tètè máa bọ̀ o. ICTV lè fi ṣe gbogbo o. Ajé.